mi bá mi ká lọ àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó bá ní àtọ̀sí. Àtọ̀sí póríṣiríṣi fá. Àtọ̀sí ọlọ́yún wà, àtọ̀sí ìbẹ̀rẹ̀ wà, àtọ̀sí elétùtù wà, àtọ̀sí ajá wà, àtọ̀sí kórí oko máa gbóná wà, àtọ̀sí kítọ̀ máa pín méjì wà, àtọ̀sí kítọ̀ máa ṣe séré ó wà. Náà fi sọ wípé infection lágbára lára èèyàn láti treat ẹni tí ó bá treat ẹ̀. Mo wá fẹ́ ju nǹkan níyì lẹ̀ tó bá ti lọ ṣe abọ́ lára mu. Alákọ̀ọ́kọ́ bá mi share rẹ̀ sí èèyàn ogún tó bá ti ṣe Adam fún ẹ. The more you share, the more you gain. Náà mi ò yí padà 07033349598. Ẹ lọ bá mi wá bàrà. Ẹ ju bàrà yìí sí iná. Ẹ jẹ́ kó jiná. Ẹ ju sórí iná ni o. Bóyá orí iná àrò àbí kan. Tí ó bá ti jiná dáadáa. Ẹ wá fún omi rẹ̀. Ẹ má sun, ẹ má jẹ́ ó jóná o. Ẹ wá gé, ẹ fún omi rẹ̀ gbígbóná yóò máa jó ọ lọ́wọ́. Allahu Akbar. Yóò máa jó ọ lọ́wọ́. Ẹ wá fún sínú abọ́ kan. Ẹ wá omi ọsàn wẹ́wẹ́ ẹ fi sí. Ẹ fi sí. Tẹ bá rí wọ́n pè kíní kan ní ògùrọ̀. Ẹ wá fi gbé ewé màrìwò. Ẹ fi gbé ewé màrìwò ọ̀pẹ. Ewé ògùrọ̀ yẹn ẹ fi gbé ewé màrìwò ọ̀pẹ. Tẹ bá wá rí ògùrọ̀ nì. Ẹ wá omi ọsàn tó wá dájú ṣáká. Àbomi káàl dára púpọ̀. Ẹ fi gbé màrìwò ọ̀pẹ. Ẹ wá da gbogbo ẹ̀ pọ̀. Ẹni kó ń tọ̀ máa mú láàárọ̀ lálẹ́. Ẹni kó ń tọ̀ máa mú láàárọ̀ lálẹ́. Ẹni tí àtọ̀sí ń dà láàmú. Ọlọ́run á ṣẹ́gun rẹ̀ fún. Nígbà mi yí padà 07033349598. 07032424998. The more you share, the more you gain. Bá mi share rẹ̀ fáwọn tó súnmọ́ ẹ. Bá mi share rẹ̀ fáwọn èèyàn rẹ̀. Bá mi share rẹ̀ fáwọn alájọṣe rẹ̀. Thanks so much.